أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, àtọ̀rọ̀ àlékún kí àti ìgẹ̀fà Nàbí sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéda kìyàmà. Allahumma amin. Kí gbogbo ayé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní àìnígbára wa lásìkò ní àná tí mo lọ sí ọ̀dọ̀ Wasila, ẹni tí àwọn olóòlù àwọn àti Sokoti tí wọ́n yàn jẹ, torí wọ́n yan ọmọbìnrin yẹn, wọ́n yàn jẹ ni. Àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n níbi tí ń ṣe ọ wà òní ńlá ọ wà. Wọ́n wá fẹ́ clear àwọn ọ̀rọ̀ kan tó ráwọn èèyàn pé Sokoti, mo kí gbogbo wa tí à ń dìde sí ọ̀rọ̀ yìí, kò sí nínú sí tèmi ká máa ṣe fídíò iṣu báyìí, ṣùgbọ́n ilé agbọ́dọ̀ dá sí dáadáa nítorí pé iṣẹ́ àwọn ẹlẹ́bọ yẹn, iṣẹ́ wọn wọ́n gbọ́dọ̀ jà. Ó tiẹ̀ ti já, àṣírí wọn ti tú. Mo sì kọ́kọ́ kí Haji Saheed sí tú, torí àní á pè mí láàárọ̀ àná pé abẹ́sà òkè kí ní tí ń ṣẹlẹ̀ ń bàdàn yìí, ẹgbọ́n ọmọ yẹn ti kú. Wọ́n lé mi ò fi gbọ́ra gbọ́ ogun tí ń lọ lórí social media jẹ́, ṣùgbọ́n àwọn kan sọ pé kò kú, èmi ò kódà èèmọ̀ tọ́mọ yẹn sí wọn ò rí fídíò rẹ̀. Mo ní bọ̀tù kò kú. Ẹ bá wá lọ mọ́ wọ̀rí ẹ fún mi ìṣẹ́jú márùn-ún táfẹ́ mọ́ ibi tó ti ṣẹlẹ̀. So àwọn ni wọ́n initiate ọ̀rọ̀ yẹn kó tó di pé mo lọ síbẹ̀ lánàá. Ìpayà ń bẹ nínú ẹbí fún àwọn ọmọ yẹn, nínú ẹbí àwọn ọmọ yẹn. So ìpayà ń bẹ ń bẹ. Kódà tí n bá ṣe mistake gan, bóyá ni ò ní jẹ́ ikú mọ́mì rẹ̀ gan, tọ́lá nà ẹnìkan lọ wo mọ́mì rẹ̀ jẹ́ pé kí n ti ọkọ̀ bílèrè gan náà pé torí àyà gbogbo wọn ti jábódì àtàyè ọmọ yẹn. Ẹni tó bá mọ̀ nǹkan àwọn tí a ń pè lólòlù yọmọ yìí pé wọ́n kà máa ń kó tọ́ọ̀gì káàkiri. So kódà kéèyàn jẹ́ àfàtọ́ lọ́nà fẹ́ dúró báyìí, nígbà bá rán àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ tí wọ́n ń sádà ẹ̀lú. Ṣé mọ́mì rẹ̀ ń kọ́ ṣé ọ̀rẹ́ wọn ni? Okay, ìpayà kí ni ẹ̀ tó wá kó bá wọn sí àbí? Okay, ọ̀dà. So ọlọ́rẹ́ wọn tẹ́lẹ̀ nǹkan yẹn tí wọ́n wá gbọ́ báyìí ó tún wá mú kíní le sí lára kọ́lọ̀ kó ṣàánú wa. So àkọ́kọ́ náà, àwa tí a sì ní Ìbàdàn ẹlòmíràn wò pé kí ni wọ́n ń pè lẹ́gùn olóòlù. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ tíntìní kí n tó sọ̀rọ̀ Sokoti. Àwọn èèyàn pè mí pé ṣé Sokoti tí ń ṣe fíìmù ṣé òun ni màá sọ̀rọ̀ Sokoti yìí sí èèyàn gidi, kìí ṣe tí ń ṣe fíìmù. Ṣé rí olóòlù ló jẹ́ pé ìwọ tó bá fẹ́ jẹ́ dá ìyà tó bá fẹ́ jólù pèpè mọ̀tánù rẹ̀ dáadáa. Olóòlù ẹ ṣe eégún wa ń bàdàn, ìlú kọ̀ọ̀kan náà láwọn eégún ti ń bọ̀ lẹ́yìn Ìlọrin ò lóòsà ní tiwọn, ṣùgbọ́n àwọn olùkọ̀ọ̀kan wọn lóòsà wọn ní kíníkan ńlẹ̀ Yorùbá. Olóòlù ẹ ṣe eégún Ìbàdàn, kìí ṣe eégún Ìbàdàn rárá. Èkìtì ní àti iye wá òòṣà ẹ̀kú wọn, Èkìtì ní àti gbé wá. Ẹni tó lọ Èkìtì lórí nǹkan yìí lójú ọ̀nà ló gbé wá. Kódà kò sí inú eégún tí a recognize Ìbàdàn rárá o. Ìgbà táwa wà ní kékeré ní tá a máa ń gbọ́ ni pé ó ní ìgbàkọ. Ẹ rí i pé ìgbàkọ yẹn ò sí bẹ́ẹ̀. Ìgbàkọ yẹn gan ni máa ń nà sáwọn obìnrin ní táwa gbọ́njú bá nù pé tó bá róbìnrin tó bá ti nà gbàkọ sí báyìí pé ẹ̀jẹ̀ ni yóò gbẹ, pé ẹ̀jẹ̀ ó sì máa hàn lórí ìgbàkọ. Àwọn àlìjẹ̀nú burúkú nígbà tí àwọn èèyàn tí máa káyà tó lè kórè sí yìí, ẹ̀wọ̀n káwọn àjẹ̀nú ti sá lọ gẹ́ni pẹ̀lẹ́ yóò máa do àwọn ẹlẹ́bọ̀ bàjẹ́ skáàmù lóògùn. So ìgbàkọ olóòlùgàn ò exist mọ́, àwa ìgbẹ́jú gbọ́rọ̀ ìgbàkọ. So mo sì kéré
ta tèmi tó wá sọ́nà àdúgbò òbí kan tí mo rí báyìí tó mú gbàkọ́ lọ́wọ́ so but ìgbàkọ́ yẹn ọ̀rọ̀ exist mà so ìgbàkọ́ yẹn gangan ní fi máa ń sàwọn èèyàn ní ṣúta tí a gbà náà pé tó mi bá rí kìí sàdédé náà jáde àwọn obìnrin máa ń rólù dáadáa wọ́n máa ń rí dáadáa ni o kìí ṣe ọ̀rọ̀ film trick kankan lójúkorojú a ní experience dáadáa ẹ jẹ́ n fún yín ní ìtàn bí méjì kan lọ́wọ́ àwọn ọ̀dọ̀ fún ẹbí ẹ jẹ́ n fún yín ìtàn bí méjì kan tí kíní lọ gbajúmọ̀ ni tí bàbá wa Ajagbemọ Kèfèrí lọ gbajúmọ̀ ìyẹn ní 1977 ìkọjá ààyè àwọn before ti Ajagbemọ Kèfèrí tẹ́rí ní ilé ìyá bàbá wa ní Mahad ìyẹn lókè àdú bàbá wa Málíkì Mọ́tàlá wọ́n àwọn níbi bàbá wa Tọ́hìr Mọ́tàlá so bàbá wa Tọ́hìr Mọ́tàlá yìí láyé tí wọ́n sẹ́wọ̀n pé ìlú òlé tí Ifẹ̀ báwọn òkè àdú mọ́nà òde ajé so wọ́n jọ ń jà lọ́nà ilé olóòlù wọ́n jọ ń jà sí bí ẹbí oko àlàálẹ̀ nǹkankan so tó lóòlù ń dẹmọ pé òun sì wà bàbá wa Tọ́hìr Mọ́tàlá wọ́n káwọn obìnrin jáde sólóòlù nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ bàbá wa Tọ́hìr Mọ́tàlá ẹ lọ bèrè inú fámílì àwọn olólùgbé àwọn ọ̀gbọ̀tàn bàbá wa Tọ́hìr Mọ́tàlá wọ́n káwọn obìnrin jáde ọ̀dà mẹ́rin pé ìrántí ẹni tó wà ìgbà náà ga àti ìlọba baálẹ̀ la máa ń lò ń bàdàn baálẹ̀ kan ní lọ padà yanjú ìjà yẹn obìnrin tó ní èrè ọ̀tí ẹ bá bí ọ̀dọ̀ àgbàdo wa kọjá wọ́n sì káwọn obìnrin jáde wọ́n káwọn ìyàwó wọn jáde tí a ń rọ́ lóòlù tí nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ wọ́n fún àkọ́kọ́ fìlú nágbá ẹwà tí bàjẹ́ ti ń sẹ́sìn bọ̀ tipẹ́tipẹ́ olóòlù tá à ń sọ yìí tí máa ń sọ pé eégún wo léégún Ìbàdàn gẹ́gẹ́ alápánsápá ni òní a máa fi sọ pé pálápánsápá òdélé Olúbàdàn Ìbàdàn ọ̀fararọ́ eégún inú àwọn eégún tó wà ń bàdàn tí ẹ máa sí olóòlù mọ́ eégún torí bí orò lólóòlù tí ẹ máa sí olóòlù mọ́ eégún gan nínú àwọn ohun gangan mọ̀ pé òun kò lẹ́mìí rẹ̀ ìpọ́nríkún bẹ́ẹ̀ àtìpàkọ́ bẹ́ẹ̀ òyì bẹ́ẹ̀ àwọn eégún tí ẹ jẹ́ àwọn eégún tó lágbára ń bàdàn onímọ̀dá kan jálárú nílé àwọn òbèsèrè ọ̀n bẹ́ẹ̀ so olóòlù ó ti ń tẹ́bọ̀ ti pẹ́ torí pé bí oòrò ní bí oòrò pé ẹ̀rùn èrí o àìmọye ìtí ọmọ gbaná agboolé torí ìrìn ìjàmbá lolóòlù máa ń rìn láyé ìjọ àwọn onílù rẹ̀ gan máa ń wá kiri yọkàn yọkúlé àìmọye obi tí máa ń pàdé rẹ̀ ní agboolé ẹ bẹ̀rẹ̀ wọ́n àgbàlagbà ó lè wà títí bẹ́ẹ̀ bá ní ìsìn gbúrúgbúrúgbúrúgbúrú wọ́n kàn ní gbà kọ̀rọ̀kọ̀rọ̀ bí olóòlù ó lè lọ́wọ́ kúrúkúrú àwọn olù wọn a máa mísì ara wọn ẹbí lọ́wọ́ tó bá jọ ọmọ òrìjìnà ọmọ Ìbàdàn tó máa ń tẹ́ ń pèrò lóòlù wà láì náà agbolé ní máa ń tọ́ka kí bí sá ti ń tọ́ àwọn agbolé báyìí obì mi ti ń fa bọ́ọ̀lọ́ tó bá rí ha olóòlù wọ́n kẹsà wọlé síbi ẹ ti rí ọ̀rẹ́ dì packaging wọn àní kó tó sáré náà gbákọ ibi ọ̀rọ̀ gbákọ tí wọ́n jáde ní pé wọ́n ti sáré họ síbi ẹni mo rí ni àìmọ́ yóò bí ní máa ń rí àìmọ́ yóò bí ní máa ń lóòlù eégún ṣe ìpọ́nríkún ó ti pa olóòlù nínú tàn sí gẹ́gẹ́ wọ́n tó máa fi lùlù ìpọ́nríkún pa olóòlù sí gẹ́gẹ́ ní àwọn fámílì àwọn tí a ń gbóòlù yìí o wọ́n ti lu àbáwọn parí o eégún kan ló lu àbáwọn pa kẹ́lẹ́ wọn pé kí ṣe eégún kan tó ní ìtumọ̀ bá dà àwọn ẹni máa fi ṣẹ̀sìn tipẹ́tipẹ́ o wọ́n ti máa fi ṣẹ̀sìn bọ̀ tipẹ́tipẹ́ o ẹ̀sìn àtayé ìjọ ni o ẹ̀sìn tó ti pẹ́ ni o ìpọ́nríkún ní eégún tó burú ni o olùbí wèrè ni o olùpa kìí ṣe pé kí ni olùpa scam ayé john èyí tó sì bọ́ta tí ń sọ pé Ajagbemọ Kèfèrí mo ṣe ń wo fídíò yẹn ni kíní kan fìjà bí àbí Abìjà so kíní kan Abìjà àwọn èèyàn tí ò ní ìtumọ̀ kankan Ajagbemọ Kèfèrí ẹni tó jẹ pé nǹkan ṣẹlẹ̀ 77 Ajagbemọ Kèfèrí bí kú bí 1990 kíní kan Ajagbemọ Kèfèrí kú ìrántí yí àyẹ mo sọ pé Ajagbe ọwọ́ ìyá 2000 tó fi kú láti 70 Ajagbe òkú ní 80 mọ́ná tí nǹkan mọ́ actual date tí Ajagbe kú ni ṣe bí ilé wọn ní Adéṣọlá ń bẹ̀ wọ́n nílé ní sọ́ọ̀mẹ̀ nǹkan 70
ní tí mo sì gbọ́ gan nípa àwọn ìyàwó wọn sì wà nílẹ̀ àwọn yìí ó sì wà náà àwọn tó lólùlù tí wọ́n sì wà láyé dì sí níyàwó àbájágbé wọ́n sì lọ ájì 91 tó wá ní kọ̀kọ́ tó fi kú olólù gan tí wọ́n káwọn obìnrin ọdún kejì ló kú Ajágbé wá sẹ́mi láti gbà náà 90 something lájágbé ó pè nǹkan ní matra yà ọmọ ẹ̀sà odò àbí nǹkan sì ni wọ́n ká tó dé ẹ̀sà òkè tàbí tábádé Ìjẹ̀bú-Jẹ̀ṣà ní láti yàbá ẹ̀ mo ti lọ sí wáàsí iwájú ilé Ajágbé dáadáa nígbà táwà skúl ẹ̀sà òkè tí mo ti lọ sí lecture bẹ́ẹ̀lì rúradáwà ẹ̀sà odò mọ́sításí ẹ̀sà odò yẹn gẹ́gẹ́ lálò tí wọ́n fi ilé Ajágbé hàn wá báyìí yìí Kasimu àbí lórúkọ rẹ̀ bí Abidjan ní bí Abidjan wàrà ní so ìyẹn bá olóòlù kò ní ìtumọ̀ kankan gbogbo ẹ̀yin tẹ́ wà lókè ìta ẹ má rò pé bóyá eégún kan tó ní ìtumọ̀ obìnrin rí ayé tí wá dáyé social media obìnrin olóòlù dáadáa skáàmù ni tó bá jẹ́ pé lóòótọ́ ni kó bí èrí ẹgbẹ́ ẹ̀yọ́ ló sà tẹ́ ń bọ́ta tẹ́ ń mọ̀ sáré sára ẹ̀ kí ní kan wọ́n ta kàṣà yín àṣà abúwo nù ọ̀rọ̀ olóòlù ti wà nílẹ̀ tí àwa mùsùlùmí kan tí a ti gbé ọ̀rọ̀ yẹn lọ kóòtù ní last year bàbá Olúbàdàn tí wọ́n ń bẹ̀ wọ́n ránṣẹ́ sáwọn lọ́ọ̀yà yẹn tí wọ́n dẹ̀ sọ fún wọn pé àwọn ó jókòó meeting àwọn ó sì gbá ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn olóyìn gbọ́n ti sọ pé ọba ju kíní kan lọ àbó Olúbàdàn ní rárá òfin ju anybody lọ tó lójú ọ̀pọ̀lọpọ̀ yín dúdú iná ẹ̀ ní dìdìrín tí ọlágbádá wọ́n wọn ti fi máa lọ lónú igbó òpónú tí fi máa lọ lónú igbó ọmọ ẹ̀ ń ṣe fídíò lórí òkè ibi tó wà kí o tún wá rú lónù ẹ mọ̀ ìwọ̀n dẹ́gbọ̀n pé skáàmù gidi mọ̀ ń sàlàyé ọ̀rọ̀ yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dìde lórí ọ̀rọ̀ yìí kálíbà mọ ọ̀nà tẹ́ gbà dìde lórí rẹ̀ kí Sokoti ọmọ pòun ti dáràn kí ìdílé olóòlù àti ogun tí a ṣe bí oòrò gan sẹ́wọ̀n ìbílẹ̀ máa ń rò ń tà ní ìdẹ́gbọ̀n kì skáàmù ní ẹlẹ́fẹ́ sọ̀rọ̀ fún yàn sọ ẹ̀kọ́ máa gbé fídíò àwọn tó jóló òrìjínà olóòsà gangan kọ̀rọ̀ ní ẹ ti máa ń ṣe gbọ́n nǹkan tí wọ́n ṣe torí pé bàjẹ́ ní ẹ máa ń ṣe kò ṣe é gbé hànà níbi táyé lajúdé ọmọ yẹn òróró lo olólùgbọ̀n òsì lọ́nà ẹ̀bẹ̀jọ́ náà ní arólùsà ìdíyẹn èrò rẹ̀ ní sí àpẹẹrẹ ní ìjàmbá náà mọ́ sọ pé máa ń rìn ẹni tó bá mọ̀ nǹkan olólù èrò lè mú ẹ̀wàrọ̀ náà bí báyìí tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tó ń gẹ́gẹ́ wà yọ́ kàn ń gbá mú kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ kúrúkúrúkúrúkúrúkúrú kì í ta ló bèèrè ẹ̀yẹ jẹ́jọ mú dọ́kọ́ bọ́ta á káwọn ìyàwó abọ́ta tá káwọn ọmọ abọ́ta ohun tó gbé mi tí wọ́n gbá ń pa lórí báyìí wọ́n fún lábàdára lórí wọ́n gbalẹ̀ mú gbá ní kankan ní tẹ̀lẹ̀ ń bẹ̀ bá kó tọ́jú bọ́ta tọ́jú wá sí wọ́n mọ̀ fi dalẹ̀ lọ́wọ́ tọ́jú wọn sí rẹ́rù kí níkà bóòrò obìnrin ò sí ní sá ìwọ máa dá lọ tó àìpé lóòótọ́ ló sàyẹ́ǹsì títì tí wọ́n bá bí yín dá kọ́ máa lọ kódà kọ́lọ́pàá Nàìjíríà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí sọ́jọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́kàn máa kọjá ní àdúgbò wàlẹ́ àwọn obìnrin wọ́n fà ní headquarter sálẹ̀ bọ́ọ̀lù méjì tó àṣálẹ̀ wọ́n fọ́n lábàá tí wọ́n fọ́n lábàdà kí ní jẹ́ pé tó ẹ̀kọ́ ògùn rẹ̀ bá ṣiṣẹ́ tòótọ́ ẹ má kò tọ́ gìrì ẹ má káwọn ọmọ gbogbo tí wọ́n lọ́jọ́ ọ̀la tí wọ́n kọ́ máa wá dàdúgbò tí wọ́n máa gbọ́jọ́ ọlọ́jà tí wọ́n máa sí gbà ẹ má kọ́ arìn ẹ má dé àwọn tí wọ́n máa dalẹ̀ rù tí wọ́n máa fagbórin ẹni ẹ fẹ́ fi hàn ayé pé àníṣe òòlù oasis òótọ́ sì ni kọ̀ǹfàmù ní nǹkan Yorùbá ẹ jẹ́ àpò security àbáyín gbà káwọn sọ́jọ́ ọlọ́wọ́ báyìí wọ́n wà báyìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kó a máa gba ládùúgbò kọjá kẹsàn pé àwọn obìnrin ọgbọ́dọ̀ rí o sí àpòbí tó bá rí wọ́n mọ̀ á kó ọ̀bọ̀ lọ́dọ̀ yìí sí àpẹ́ ẹni tó bá ti rí ẹni ẹ̀jẹ̀ ọgbẹ̀mọ́lá yọ́ mọ̀ sẹ̀jẹ̀ ń dì yọ́ mọ̀ sí létí yọ́ mọ̀ sí lẹ́nu tí ma ti wá ẹ jẹ́ ká gbà ká fi mọ̀ pé nǹkan yẹn exist mo fọlọ́ ọ̀sẹ̀ lẹ́rì wọ́n fa ń ṣàyẹ́nì rẹ̀ jáde báyìí kí ni ti sàlẹ̀ bọ́ọ̀lù méjì àwọn obìnrin wọn mọ̀ báyìí tí wọ́n mọ̀ gbà wẹ̀ táwọn kan mọ̀ káwàdà wò lórí olólùkọ́ inú ọ̀run ni tẹ́ bá fún lábàdà ń bẹ̀ tẹ́ máa rọ́ báyìí wà lẹ́ẹ̀kọ̀ ẹ̀sìsì bọ́bọ́ lọ́sẹ̀ lẹ́yìn asáwọ̀ ẹ̀sìsì bọ́ atákù yìí wà lọ́ ẹ̀kọ̀ ẹ̀sìsì ìjọba bá gbọ́ àti ẹ̀fẹ́ mẹ́ta ní parọ́ ẹjọ́ jáde káwọn sọ́jọ́ wà báyìí pé kò sí kíní kan káwọn obìnrin wọn kọjá ọmọ òòrùn lóòlù àwọn tí a máa ń rìnrìn kíní lẹ́yìn rẹ̀ tí wọ́n pọ̀ àwọn máa mú gbóǹkankan ọkọ̀ àwọn mẹ̀tẹ̀kún wà ń bẹ̀ òun ti fídíò òun tó fẹ́ bá wọn gbé lárugẹ pé káwọn èèyàn mọ́ bá bọ̀wọ́ torí pé gbogbo ayé ti gbà ẹ̀rù lásán lẹ̀ ń dábàá àwọn èèyàn gbáyé ti gbà kí àwọn ọgbọ́dọ̀ rí ó wá ní
olóòlù is around Atolu side pé káwọn èèyàn bá gbàbẹ̀ ṣé fídíò yẹn tó ṣeun sọ́ràn ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ mòfin èmi ò mòfin kí ó ní àmọ́ àkọ́ sọ́ràn ni ṣé cyberbullying wà ń bẹ̀ ìjọba olóòlù àfọ oní unity sọnù tọ́lá àti mọ̀ pé ọlọ́ni ọ̀jọ́ ẹ̀pọ̀ ilẹ̀ ọkọ̀ dá sí ẹ̀ torí wà sí pé àtàní tẹ́ ẹ ti mọ̀ yín àbó unity sọnù lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń tẹ́ èèyàn ọ̀tá ọlọ́run yìí wọ́n sàárán kankan àmàlò tí nàlẹ́ dá kíní kẹ́lẹ̀ síbẹ̀ ẹni pé relevant mọ́nú ayé gbogbo ní tẹ́ bá ń du ọwọ́ yín ò lè bà ẹgbẹ̀gbẹ̀ ẹ ti dalẹ̀ ọlọ́run so ẹwà Sokoti tani à ń pè Sokoti kì í ṣe eégún rẹ̀ kì í ṣe bàbá tí ó bú Islam ìdó ní òun o ní àpá àwọn náà nǹkan ti nǹkan ṣe kì í ṣe Sokoti délé yọ̀dà gbogbo àwọn èrò pé àwọn ti tẹ̀lé Sokoti nǹkan kọ́ lọ́ọ́ sàánú ni so Sokoti eléyìí Wáídì Ọládẹ̀jọ òní à ń pè Sokoti ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Alhaji wa Mutiulai Ọládẹ̀jọ onímọ̀ ní wọ́n èsì fámílì o sẹ́rí pé owó kan ti fẹ́ jọra wọn Alhaji Mutiulai Ọládẹ̀jọ onímọ̀ ìlú Aṣíwájú Àdínà of Ọ̀yọ́ State Mudet àwọn náà gbọ́ sọ̀rọ̀ lánàá inú bí wọn wá ká abẹ́sọ̀ òkè sí bí Sokoti tí a ń sọ síbẹ̀ ti gbàgbé tó mọ̀ sọ̀rọ̀ rẹ̀ fún mi ní ọmọ pọ̀ ní tọ́lá onímọ̀ ìlú wọn máa ń sọ àwọn ọ̀rọ̀ àwọn láìfù tí wọ́n ti lò lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n fi ń ṣègboro wọ́n dẹ̀ ti sọ history ẹ̀ wá rí tí wọ́n ti sọ fún mi rí pé àwọn ti dólóòlù lórí ẹ̀mẹ́ta rí wọ́n ní kanú rẹ̀ ní wọ́n ní 2002 nígbà táwọn fi ń sọ ọmọ ìgboro àwọn ti pàdé àwọn gbọ́pọ̀ lónìí ń bọ̀ lọ́rẹ̀ méjì tí àpọ̀ lọ́rẹ̀ méjì náà nìkan ti ṣẹlẹ̀ kódà àwọn sọ létí máa ń wá lọ́rẹ̀ méjì yẹn wọ́n ní àwọn ti wá dùn àwọn àti Sokoti ọmọ ìgboro àwọn ṣe pé olóró ní gbàgbé kọjá lónìí àǹkẹ́ blọọkì lóde ẹ̀ ní táwọn ti blọọkì lóde ẹ̀ kékeré àǹkẹ́ báyìí pé ibi táwọn ti lọ́nà sọ bẹ́ẹ̀ àwọn kẹ́ gbé wọnú ilé àwọn Sokoti gẹ́gẹ́ àwọn gbé wọnú ilé wọ́n ní ìyá Sokoti gẹ́gẹ́ bẹ́nu ilé Sokoti tí ó wá lọ halẹ̀ mọ́mọ́ yìí ìyá rẹ̀ gẹ́gẹ́ ó wà nù ilé báyìí pé mọ̀mọ́ náà bẹ̀rù báyìí pé mọ̀mọ́ ẹ̀ tó kọjá ẹ̀gbọ́n jẹjẹ jẹjẹ ló lọ jẹun so wọ́n lọ́bẹ̀ ló tó wá náà wà táwọn àti ọmọ ríra ní 2002 wọ́n ní mọ̀mọ́ ẹsẹ̀ kún last year nígbà léyà ń bọ̀ yìí last year sẹ́yìn alólùlù ti ń tẹ́pọ̀ ti pẹ́ skáàmù ní Wáídì Sokoti ní wá lọ halẹ̀ lọ wá lọ gbé ọmọ ọlọ́mọ ọ̀pọ̀lọpàá gbé Nigeria Police Commissioner of Police iṣẹ́ tí wọ́n ṣe ẹ bá wa wádìí rẹ̀ o kí ni ọmọ ẹ̀sẹ̀ ọmọ ẹ̀ ìjẹ̀rú nǹkan yẹn sí cyberbullying ni Olol is around Arolu side ntọ́mọ kọ lórí ìkíní rẹ̀ nù kò bú Olóòlù kò sí kẹ́kẹ́ o sí yẹn tó kéèsì tí Sokoti alágbẹ̀dẹ ọ̀run tó lọ bá wọn sí police náà tí wọ́n fi wá mú wọn tí wọ́n fi tì mọ́lé díjọ́ kejì kí wọ́n tó fowó gba béèlì rẹ̀ níjọ́ kejì àwọn Sokoti ní wọ́n gba béèlì ẹ̀ tán ní wọ́n náà fẹ́ mú lọ lé Olúbàdàn pé àwọn ò mú pé Olúbàdàn lọ́ra wọn Sokoti tó parọ́ mọ́ Olúbàdàn tó nígbà wọn lọ sọ́bà wọn sọ pé iṣẹ́ Olúbàdàn làwọn wá jẹ́ Olúbàdàn máa mọ irú ìyànà dandan bá Sokoti wọn náà sì kárẹ̀ ẹkún tó báyìí wọ́n wá mú ọmọ lọ òde ajé lọ́dọ̀ àwọn olóòlù gbogbo àwọn èèyàn wá pélé lórí wọn ṣépè fọ́mọ ìbẹ̀rù tí ń bẹ lára ọmọ yẹn ọ̀pọ̀ gan ẹ̀ á sì pé wọ́n sì gbogbo àwọn èèyàn ti pélé lórí wọ́n wá ní kí àwọn òbí rẹ̀ sẹ́mọ̀ àwọn ò tètè gbọ́ tá a bá mọ̀ ní òde ajé ọ̀bà dàrú wọ́n ti jẹran ti pẹ́ńbẹ̀ ọ̀ wọ́n ní wọ́n lọ rẹran wá wọ́n lọ rẹ̀pọ̀ ẹran ní ẹni ó gbé kọ́rùn tí wọ́n á gé sí lábẹ́ láàyè tẹ́jẹ̀ rẹ̀ wà lára rẹ̀ wọ́n á bá ara bíléèdì wọn ni wọ́n bá parí ẹ sì ń ṣe fídíò ẹ sì lẹ́yìn sọ̀rọ̀ nù ẹ wá sí báńtá
ẹ wá ní wọ́n wá ọjọ́ kejì pé a ṣe fídíò rẹ ó sì máa sọ báyìí ó sọ pé wọ́n lọ wá wọ́n fẹ́ kó tèsè fídíò yẹn torí pé in tí wọ́n ṣe yẹn káwọn èèyàn bá fi mú wọn pé ṣe lọ tẹ́tọ̀ ọmọ ọlọ́mọ pé kọ wá sí fídíò pé ìwọ lọ wá bá wa nígbà tó ń ṣẹ́jẹ̀ lábẹ́ tó ń ṣẹ́jẹ̀ lẹ́nu tó ń ṣe gbá káwọn olè bá tún lè bá sọ pé àṣà yẹn àṣà tó dáa ni pé ṣe ti rí nǹkan rí pakọ́ṣà rẹ̀ ní ẹ bá ti ró lóòlù ẹ fẹ́ scam ayé ní tó jẹ́ káwọ̀ lọ nọlífàì rẹ̀ nìyẹn pé wà lẹ́ olóòlù rẹ̀ ṣe ìkẹ́kọ̀ọ́ kóbìnrin ó rí kò sí nǹkan kan àní wọ́n tó mú bọ́ọ̀lù méjì sàlẹ̀ wọ́n gbà tí wọ́n gbá gidi olólùkọ́ wà lẹ́ omi ọmọ olóòlù obìnrin rí olóòlù dáadáa ẹ má parọ́ fáyé mọ́ ojú dúdú láyé ìgbà kan kò sí dúdú náà tí báwọn tọ́ka tó lóòlù là ń sọ bàbá tọ́ irú mọ́tàlá wọ́n káwọn ìyàwó wọn bọ́ta láyé ìgbà náà tí má láti ní ọba tí àkí bá lè là ń ló ń gbà náà nù ẹwùgbà ìnira tí déètì tí Ìbàdàn bẹ̀rẹ̀ sí lọ́ba tí kìí ṣe bàbá wa Àbáṣà Alẹ́sìn lọ́yẹ́ kọ́nù bá tí ìgbà ṣe mistake ìmá ní ti àrántí má ọ̀sán àti pẹ́ so tí bàbá Táírù mọ́tàlá fi kó àwọn èèyàn jáde hello wá sọ́ra mo wà lórí láìfù ní o ok bẹ́ẹ̀ ni ìmọ̀ tí a mú sí sọ yẹn fún láàrọ̀ yìí kọ̀ grántì interview kankan mọ́ so níbo mo sọ dé náà ajagun kékeré àyàwó wọn rí mo láwọn tó rí dáadáa tí yóò sáré wọnú agbolé tí wọ́n mọ̀ fọ́bọ́ lọ́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  skáàmù lásán ni olóòdìnà skáàmù so ẹ wá lọ mú ẹmọ́ bínú nẹ́tíwọ̀kì lọ sálọ ẹ wá ẹni ẹmọ́kọ rẹ̀ wọlé ẹ sọ pé wọ́n sàn yí báyìí wọ́n dúnàdúrà lórí 400 ẹ̀yà rí 400,000 owó kíni ọgbọ́n tí ẹ ti máa ń lò láyé ìjọ náà nù tó sàyẹ̀ ó máa lò tẹmàtí láwọn ìyàwó ẹni tó ti rí ipa ẹ̀rí tí ń bẹ lára ti àyọ́mọ ẹ̀rẹ́ nínú wọ́n wà kàn wá so wọ́n gbowó wọ́n gbẹran nílùú tó lọ́ba tó níjóyè tá a lọ́ba ọba tó lajú ọba tó káwé àbáládọ́jà kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí a ń lajú tí a ń káwé sẹ́rí ẹ ti gun gírí kọjá ewé eléyìí lẹ́ẹ̀fì sòpin gbogbo àwọn àbàjẹ́ rọ́skámù rọ̀ kò sì dẹ́rùbà kankan òfin Nàìjíríà ọ̀tàkù gbogbo wọn àwọn ọ̀rẹ́ tẹ̀sí ọ̀tàkù gbogbo wọn ibi táyé lajú dé bólólù bá fẹ́ jáde kò gbọ́dọ̀ jáde lóru ni wọ́n lómi ò rí síbí kó sáà ti jáde ni kọ́ máa rìnrìn tí ó rìn káàkiri kọ́ máa ṣe sẹ́ńsọ̀ kọ́ máa kalé lóru náà kọ́dọ̀ lọ́dẹ òòṣà tí mi bá rí òru ni ó fi jáde o tó bá jáde lọ́sàn-án á wọ̀ àmọ́ bóyá ọjọ́ jíjáde rẹ̀ ti parí ni ẹjá jọ mú déètì ní ti ń bọ̀ kẹsàn tó tẹ́ fẹ́ jáde kákó sọ́jà lẹ́yìn kákó kínní afẹ́ wò só ní tó bá dáyàn lójú èyí ó fi ọyá ẹ̀jẹ̀ wá wò àwọn àwọn ògbó yán bọ́ ta ìtọ́wà ń lo èbò nù yín náà òòṣà òjì ẹgbọ́n ìtọ́wà ń lo èbò nù yín ṣé wọ́n lè ṣe bá ń lo èbò tẹ́yìn wà ó gbẹ̀yìn tẹ́ ẹ̀pẹ́ wọn lóṣẹ̀ṣẹ̀ tẹ́yìn yọjú káàkiri ṣé wọ́n lè ṣe bá ń lo èbò tẹ́ wà ẹ̀gbà ń lo èbò tó ń wúwa aró oko ó bá ti jẹ́ pé ọmọ ọ̀tọ̀ Ọlọ́run tí máa ń wá gbádá nù gbóhùn bá ní ẹ ti rí pé èmi ò fún lésì yìí torí kò sí láàká ìkẹkẹ lórí rẹ̀ kò sí láàká nípa àkọgbàgbé kẹkẹ gbẹ́n kankan rárá báyìí ẹ̀ka òkè ìwọ̀ Ọlọ́run sọmọ náà sì lélẹ̀ báyìí ọgbọ́n kankan ẹwù bí ṣe ń parọ́ ó ti kú mọ́rùn ló gbẹ̀ mọ́ kéèkéèkéèkéè wèrè ní ìmọ̀ tí ń ké ẹ̀wù rọ tí ọwọ́ jẹ́ kó lójú tì sọ ẹ̀kọ́ tí ẹ̀kọ́ ẹ̀kọ́ bọ́ta mọ́ láyé pé òun sì parọ́ báyìí wọ́n sì jàrọ̀ ọ̀hún ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run ti parí ọ̀rọ̀ wal kafiruna humu zalimun
àwọn kèfèrí alábòsí ní à sẹ́ni tó bọ́ lọ́rùn sí ni ò ní gbé èèyàn sí wọn ò lójú ti sọ ẹ̀kí lórí òtí ẹ̀tọ́ lè ta fídíò sójú tó bá ta fídíò sójú ẹ̀ káwọn èèyàn ṣépè fún ni pé wèrè ní inú gbó ilé ẹ̀ ṣé bó ló ti kú ni ṣé bó wọn lọ sọ̀rọ̀ Sokoti Wasila kò gbọdọ̀ ṣubú lórí ọ̀kadà o táìpọ̀ oògùn lẹ́bá ní ẹlẹ́ ọmọ ṣàgùn yín o ẹ máa ṣàgùn ṣùgbọ́n tẹ́ ẹ bá wò pé ẹlẹ́ hàmù ẹ̀ tí èèyàn kankan bá dán tọ́nù kankan bá ṣẹlẹ̀ sí kì í ṣe ṣẹlẹ̀ pé orí ń fọ́ ké àwọn tọ́nù kan náà abẹ́ ẹ lọ pàdé rẹ̀ náà abẹ́ ẹ lọ káwọn mọ́lé Sokoti you are done olóòlù wo wọn ó gbé ọ obìnrin gan ni ó wá gbé ọ obìnrin ọlọ́pàá ni ó wá gbé ọ tí ọmọ kó gbàrí fún ọ báyìí láti inú ilé you are done kíní kan olúwawo tó tẹjọ ń pẹran tó náà pẹrẹ ló kọ mùsùlùmí ẹwọ nǹkan ẹwà dánwò ẹ bá wo kọ gbọn náà Lukumanu Rasaki nǹkan náà wọn máa jẹ ọ àǹtá ń sọnù àwọn àfáàtọ wọn sì wá sí fún yín ẹjọ ń pàdé mbòdì náà ni ẹbọ ẹ náà ni ẹbọ ẹ ní ọ̀pọ̀lọpọ̀ wọn bọ̀ mọ́sálásí padà ẹ kírun ṣòfò ní o gbogbo ẹ bá ní bìlífù náà rẹ̀ yín àtàwọn àfáà ẹ̀yìnjọ ṣe mùsùlùmí rú kan náà jọ ní yín o iná lọ́jọ́rọ̀ yín ọmọ àpapọ̀ ẹ ti rí gún ògbèjà sílámù níbi kankan àwọn ẹni tábà lálẹ́ wàhálà wo ni ẹ dálẹ̀ síbí tàn bàbá wa lásọ yìí sí àbàtà irú mẹ́ta ìwọ tó ń pariwo àfọ ní humanity ìsọnù wọn èbí bàbá rẹ tí wọn bàbá mẹ́tàlá tí wọn ti kó obìnrin pàdé olóòlù tí wọn ọba jà ní ok bá ń dákẹ́ ni tí a kí a bá dákẹ́ ni sí Islam ó débi tá a dé ṣe bẹ́yìn ọmọ àlè tẹ́jọ́ lọ ń jáwé náà nù tẹ́jọ́ ń pàdé gbàsí mọ́ lé gbàsí lé kíríkẹ́ ó rà nù ẹ̀yìn tẹ́tì ẹ̀gbẹ́ ti dáràn bògì tí ẹ bá ti dáràn bògì ní òrùn ní olùkù nù so Sokoti alágbẹ̀dẹ ọ̀run Ọlọ́run bá ní fọ̀nà mọ́ ìdílé olóòlù Ọlọ́run bá ní fọ̀nà mọ́ yìí yóò jẹ́ kẹ́ ẹ lè túbá kẹ́ ẹ mọ̀ pé kò sóòsà kankan lọ́lọ́run lọ Ọlọ́run lèèyàn máa wárí fún so wọ́n scam àwọn bàbá yìí kò sí nǹkan kan lára ìfúnni téèyàn ọ̀tọ̀ sí la ẹ̀kú lásán ẹ̀kú òórùn ẹ̀gbọ́n tó máa ń sọ ó ní bóyá dọ́kì tó ń kó ní bóyá torí àwọn òórùn burúkú tó ń gbọ́ so òun fi lọ gba dírípù orí ibi dírípù yẹn lòún wà àwọn òórùn burúkú ọmọ ìgẹ́rẹ́ àwọn tó gbé fàdé àwọn ẹgbẹ́ because ẹ̀yin náà ò rí bí gidi pé ṣé GRA lè yóò ti lọ máa ṣe burú tẹ̀sí o inú agboolé àwọn ilé àbẹ̀rẹ̀ wáyé tí ó sàtàwà sí tí ó sọ wádìí bá nù ṣe lọ sí irú nílẹ̀ ṣé ẹni lọ́mọ sí báńdẹ́ stéètì kẹlẹ́ kìnnìkì ìgbé ó bẹ̀rẹ̀ pé ẹ̀sìn lókà ìwọ́tọ̀ àwọn ń gbé ìbò náà wọ́n yẹ kó wálé mi lò sí ara ẹ̀kọ́ wálé ọkọ̀ nínú àwọn agboolé wọ́n máa fi póòdà tọ̀lé ọ lórí kò ní iṣẹ́ àwọn bàbá yín lẹ̀ ṣe ọlọ́run sàmà ìsìláàmù náà lè fẹ́ bájà tẹ̀lé ṣe gbò nǹkan so ṣe wá rí pé ìsìláàmù sí bájà báyìí bí ẹ̀ bá ti fẹ́ bájà bí báyìí ó gbẹ́bù ẹ wo bí ìsìláàmù ṣe tún láṣìírí ìwọ tó bá tún lọ ń sóògùn àṣírí rẹ̀ ò lébo so ti di báyìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọ̀nà scam ọmọ mòrò ló lo ẹ̀ scam ẹ̀ tó kò kì í ṣe olóòlù fídíò olóòlù kọ́ ló ṣe o abẹ́rẹ́ fídíò olóòlù mẹ́ ẹ̀ tún wá lọ ń gba ìntẹ́ mọ́ ń gbà lọ́wọ́ ẹ̀ tó bá lóhùn lólóòlù ẹ̀ sì fọ́ wa nà bẹ́ẹ̀ kì í ṣe olóòlù lórí o ṣe bí ẹ̀ sì lè máa gba chájìsì ẹ̀ sì lè máa bẹ́ẹ̀lì èèyàn ẹ̀ sì lè máa fáìnì èèyàn ó ti olóòlù ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ ọ̀gbẹ́mọ́lá ẹ̀jẹ̀ kọ́ ẹ̀jẹ̀ ni olóòlù ọba tó bẹ̀ ọ̀sọ̀jọ́ tó bá fẹ́ jáde àwọn obìnrin jáde wọ́n mú sàyẹ́ni rẹ̀ báyìí wọ́n pọ̀ báyìí wọ́n sì gbọ́ lórí báyìí tí nǹkan kò sí ní ṣẹlẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run la hawla wala quwwata illa billah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk